Àkànní o ọmọjàyé ọlá Abdulrahman ó yá gbogbo àárín òdìdè nínú sọdún àbí ọ̀sà òní ló ń ṣe àkọ́kọ́ ọdún lórílẹ̀ èèpẹ̀ mo gbé wọn bá ọdúpẹ́ lọ́wọ́ Elédùmarè bàbá mi ọba tí ń jẹ́ àlékùdù sọ ọba yálà ti fún ọlọ́wọ́ gbọ̀gbọ́ tí ń yọmọ rẹ̀ nínú ọ̀fìn ó yá ó gbéra nílẹ̀ òdìdè ńlọní tí wọ́n ṣọdún àbí ọ̀sà wọ́n lè gbọ́ ọ̀fà délé Abdulwahab délé bàbá ebi ọlọ́mọ iye rọ̀ kí mo lọ́ fà mọ́ ọmọ abísídó kan ọ̀pẹ́pẹ́ mọ́rídà so ọmọ igi gbaragada tí yóò lóko lẹ́nu ìjà ni ó pé tí mo gbé da rọjà èèyàn mẹ́fà ló ta mí níjà lọ́fà ni mo dúró mo náà gbogbo pẹrẹkẹtẹ bí etí aṣọ ìyá morodo làgbàlá ọmọ kí ló wá débẹ̀ èmi ń ṣe bí ọmọ aró dúdú ó ṣe bọ́jú ọmọ aró pupa ó ṣe gbogbo ẹsẹ̀ ṣe bí aró nílò sọ aṣọ ni wọ́n fa aró rọ̀ délé bàbá tó bí yín lọ́mọ ó yá ó gbéra nílẹ̀ òdìdè ìdọ́dún torí pé ọdọọdún ní ntorógbó ọdọọdún ní ntóbi àkànnàmàgbọ̀rẹ́ ò ní bọ́nú ìjà ìṣe níwòye àmọ́dún àṣẹ ìṣètúnṣe mo pé wọn rè lé yeye rẹ ẹgbà mọ ní sàbí gbòǹgbò àkàlà ọmọ ẹni jogún ọlá ọmọ ẹfọn ló lọ gbogbo ọmọ ẹgbà lọmọ ìpalẹ kò délẹ kù ẹ̀yin lọ máa gbogbo ẹrú má máa gbogbo ẹ̀kọ́ nítorí ẹrú ní sinmi ẹ̀kọ́ yìí sìyàn òkú ọdún ni ó ti wá dòkì má wọn bínú ẹni òkè pẹ́ńpẹ́ ó sì bá ọ̀dàrẹ́ ti bá wọn lékè odò ó ní báwọn kú ní rèwèrèwèrè òwe o.